àwọn àgbà ti sọ wípé kí sòbìà tó dégbò onígòòbè là ń ké sí àti wípé èèyàn kò kí ń fọwọ́ tó ń dùn sábẹ́ aṣọ. èyí ló mú kí Habib Òkìkíọlá Badmus táwọn èèyàn mọ̀ sí Portable pariwo wípé iléeṣẹ́ ìfowópamọ́ First Bank pé kí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì òun. Portable sọ pé ọ̀pọ̀lọpọ̀ owó ńlá owó jaburata tó jẹ́ tòun ló wà pẹ̀lú iléeṣẹ́ ìfowópamọ́ náà wípé òun kò kí ń ṣe yahoo yahoo. iléeṣẹ́ náà tó máa ń sanwó fáwọn olórin ìyẹn Apple Music ló fi owó náà ránṣẹ́ sí òun. Portable tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun kò lè lọ sílé ìfowópamọ́ First Bank nítorí pé ẹ̀rù ń bọ̀ òun láti lọ fẹjọ́ sùn kí wọ́n má bàa pe àwọn àjọ EFCC lé òun lórí látàrí bí ìròyìn ṣe ń lọ nígboro ayé pé ilé ìfowópamọ́ GT pé àjọ EFCC lé ọkùnrin kan lórí tó ń jẹ́ VDM. èyí tó mú kí Portable ké síta wípé kí àwọn èèyàn bọ́ọ̀hún bẹ First Bank kí wọ́n gbéṣẹ́ kúrò lórí àkáǹtì òun. èyí ló mú káwọn èèyàn máa sọ pé ṣé lóòótọ́ ni Portable ní 400 billion lákàǹtì àbí ó bù mọ́ owó náà ni. ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà First Bank o ẹ jọ̀ọ́ ẹ gbéṣẹ́ kúrò lórí àkáǹtì Portable o. ẹlọ́ọ̀kì báńkì mi ni òyìn First Bank o Badmus Habib lórúkọ mi o àjẹmọ́ ni o owó wà lákàntì mi over 400 billions of money in my account. I get money, I get sense. Who no get money? Oh, lówó ní sense. Now, máa kọjá bẹ́ẹ̀ tí wọ́n ti ń jáwọn èèyàn gbé o. Kémi wá lọ báńkì àbí? Kọ́ lọ jí mi gbé. Ṣẹ́gbọ̀gbọ́ jí Táyé gbé. Wọ́n jí Kẹ́hìndé gbé. Wọ́n já wọn lówó gbé. Wọ́n já bẹ́ẹ̀ tí àwọn èèyàn. Kémi wá lọ ìbáǹsì mi ẹgbàá mi mo lórúkọ. Mo blow ju First Bank lọ náà. First Bank one day hold my money. Owó mi owó kọ. Ẹ wò Apple Music don send money now. Oṣù tó parí owó oṣù Apple Music send Alawi. Wọ́n ti send ẹ̀ fún First Bank. Mo rówó gbà ẹnu mi gbẹ ẹjọ́ ọlọ́mọ ẹ̀kẹ́nu wá gbẹ. Mo wá báǹkì o. Kí mo fẹ́ ṣe báǹkì? Ṣebí normal. Ẹ bá mi ṣe online settlement issues. Help me settle ẹ̀yin olóyìn burúkú dẹ̀dọ̀ lọ fẹjọ́ mi sùn. Ṣé ajá ti parí match ta play? Àti win? Àti gbàríjà? We no fight anybody. I no owe anybody money. Now you go tell people maybe ẹni kọ́ hold account mi. Ẹ jẹ́ lọ sọ fún wọn pé kọ́ filẹ̀ ipá àjàmọ́. So we no fight again. So we no make problem again. Olóyìn burúkú yẹn lọ fẹjọ́ mi sùn bankies. Nígbà kọ́ lọ́ọ̀kì bankies. Now they have locked all my bankies. Ẹ lọ sọ fún wọn pé kọ́ sí bankies mi o. Kọ́ máa lọ já bẹ́ẹ̀tì yìí o. Má lọ báńkì kọ́ máa lọ já bẹ́ẹ̀tì ọ̀nà tó tún fi ń gbáwò èèyàn nìyẹn o. àwọn kan sọ pé àṣé òjò ní Portable pé kí ló dé tẹ́rù ṣe wá ń bà á.